olórí ẹgbẹ́ Queen Mother wọlé pẹ̀lú ayẹyẹ ńláńlá àti ìkíni káàbọ̀ eléyìí tí gbogbo àwọn tí wọ́n jọmọ ìlú tí wọ́n fi kàn án látàrí bó ṣe sọ bẹ́ẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀. Alhaja Latifat tí ń ṣe aya Honorable Kusonda Mukaram Ajibade ló fi ìdùnnú àti ayọ̀ rẹ̀ hàn nínú ọgbà iléeṣẹ́ Lókìkí FM lọ́jọ́ 24 oṣù èkejìlá ọdún 2025. Àwọn ọmọ eléyìí tó kù ní ẹ̀ka tó fún láwùjọ, àwọn tí wọ́n jẹ́ ọmọ kéékèèké lólórí ẹgbẹ́ Queen Mother àti gbogbo àwọn ẹlẹgbẹ́ náà parapọ̀ láti fi ìdùnnú àti ayọ̀ láti fi sí ọkàn wọn fún ayẹyẹ ọdún Kérésìmesì àti ọdún tuntun tí ó wọlé dé. Ṣíbà ni ẹsẹ̀ àwọn ọmọ kéékèèké àti àwọn òbí wọn pé sínú ọgbà iléeṣẹ́ rédíò Olókìkí FM ti ìlú Ìpòbẹ́ níbi tí Alhaja Latifat ti pèsè ẹ̀bùn ọlọ́kọ̀ ọ̀jọ̀kan kalẹ̀. Wọ́n lọ kó bàbá Kérésì lójú ọ̀nà tí wọ́n sì mú wá sí ìkàlẹ̀ pẹ̀lú ìdùnnú àti ayọ̀. Ìlépa Alhaja Latifat náà ni pé òun fẹ́ kí ìdùnnú àti ayọ̀ kó máa wà ní ọkàn àwọn tí wọ́n jẹ́ ọmọ lásìkò tí wọ́n bá ń dunnú nínú ohun gbogbo lòun fẹ́ kí eléyìí máa wà. Ayọ̀ Honorable Kusonda Mukaram Ajibade tó wá tẹ̀síwájú pé bí ẹlẹ́kẹ̀ẹ́ni ti bẹ̀rẹ̀ yìí Ọlọ́run kò ní kùnà láti máa tẹ̀síwájú ní gbogbo ìgbà. Ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ Queen Mother tí ń ṣe aya Bangola Ontoan ti gbogbo èèyàn mọ̀ sí ṣókí, àwọn ló ṣe àkójọpọ̀ ìwé àpilẹ̀kọ tí alága ẹgbẹ́ Queen Mother arábìnrin Latifat Kusonda tí ó ṣe. Láti lè dùn gbogbo ẹ̀yin ọmọ wẹ́wẹ́ nínú, mo sì ń fi àsìkò yìí àfin rọ̀ yìí pé nígbà tá a bá ṣe ọdún ìtàn kí gbogbo yín ká mójútó ìwé yín o, kẹ́sì gbọ́dọ̀ sáwọn òbí yín lẹ́nu. Ọlọ́run á wà pẹ̀lú yín, ẹ dàgbà o, ikú òdẹ̀ nípa yín. À ń fi àsìkò yìí sọ fún yín pé ìgbà tí Papa Noel ti lọ nísìn, àmọ́ ìfẹ́ tí Papa Noel ń kó wá, ìfẹ́ kù nílẹ̀ o, àti nígbàgbé yín lórúkọ gbogbo ẹgbẹ́ Queen Mother. Kẹ́tù máa retí wa lọ́dún tí ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. A fi ayọ̀ àti ìdùnnú láti fi yín sílẹ̀. Ọlọ́kọ̀jọ̀kọ̀ ẹ̀bùn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kólé àwọn ọmọ lọ́wọ́ ní inú ọgbà yìí kí ohun gbogbo tó wá sópin lọ́jọ́ 24 oṣù kejìlá ọdún 2025. Kásùmùsù làlùfí ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Abudu Ọláníjà ló kó ìròyìn náà jọ.